ìròyìn ojoojúmọ́ lórílẹ̀‐èdè òmìnira tiwantiwa Yorùbá. ìròyìn ojoojúmọ́ òmìnira IYPDRY òní ọjọ́rú ọjọ́ kẹtàlélógún oṣù ọ̀wàrà 2024. ọlọ́run olódùmarè ti bá wa gba ìjẹ́ orílẹ̀-èdè wa padà ní 20 oṣù bélú 2022. ọlọ́run olódùmarè ti bá wa gba ìṣèjọba ara wa padà ní ọjọ́ 12 oṣù igbe 2024. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ti jáde kúrò lára Nàìjíríà, kì í ṣe ara Nàìjíríà mọ́. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá jẹ́ orílẹ̀-èdè olómìnira aṣèjọba ara ẹni. òun ni orílẹ̀-èdè tuntun jùlọ ní àgbáyé. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ni a mọ̀ nínú ìtàn wa gẹ́gẹ́ bí Yorùbá Kingdom, Yorùbá Nation, Yorùbá Land, Yorùbá Country. Kò sí ìpínyà, kò dẹ̀ sí division ní ilẹ̀ Yorùbá. Under Democratic Republic of the Yorùbá (DRY) ni gbogbo wọn wà. ìtànjẹ lásán ni pé Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè. Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè, kò sì lè jẹ́ orílẹ̀-èdè. Ètò àwọn amúnisìn ni Nàìjíríà jẹ́. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá kì í ṣe ara ètò àwọn amúnisìn tí a mọ̀ sí Nàìjíríà mọ́ láti 20 oṣù bélú 2022. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ti di orílẹ̀-èdè aṣèjọba ara ẹni, agbègbè àjogúnbá aṣèjọba ara ẹni, yóò sì wà bẹ́ẹ̀ títí di òpin ayé nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run. Nàìjíríà, tí ó jẹ́ ètò àwọn amúnisìn, ń hu ìwà ìgbésùmọ̀mí àti ìjẹgàba lórí ilẹ̀ aṣèjọba ara ẹni, orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Nàìjíríà, tó jẹ́ ètò àwọn amúnisìn, kó àwọn olóṣèlú tí ó gbé kalẹ̀ sórí ilẹ̀ wa kúrò nísinsìnyí. Olódùmarè alágbára tó ga jù lọ láyé àti lọ́run, Olúwa pa gbogbo ọ̀tá run àti gbogbo àwọn alábọ̀dé láàrin DRY, gbogbo àwọn tí wọ́n fẹ́ máa pètepèrò láti máa lo àwọn ọba àtàwọn tó pera wọn ní ọba láti fi máa dá èdè àìyedè àti ìpínyà sílẹ̀ lórílẹ̀‐èdè DRY, àti fi máa kóni lẹ́rú láàrin àwọn IYP. láti àkókò yìí lọ, ilẹ̀ Yorùbá kó máa gbé wọn mì, ilẹ̀ Yorùbá kó máa palẹ̀ wọn mọ́. gbogbo ọ̀tá tí wọ́n kóra wọn jọ, tí wọ́n ń lo orílẹ̀-èdè káàkiri gbogbo àgbáyé, tí wọ́n fẹ́ fi máa kó àwọn ọmọ IYP lẹ́rú, tí wọ́n fẹ́ fi máa kó òṣì bá àwọn ọmọ IYP, tí wọ́n fẹ́ fi máa kó ebi bá gbogbo ọmọ IYP, tí wọ́n fẹ́ fi máa kó ogun àìsí ìrètí sí wọn lọ́kàn, àti láti fi máa ba orílẹ̀-èdè DRY jẹ́. láti àkókò yìí lọ, Ọlọ́run jẹ́ kí wọ́n parun. alálẹ̀ ilẹ̀ Yorùbá jẹ́ kí wọ́n parun lẹ́sẹ̀kẹsẹ̀. gbogbo ibikíbi tó bá ti ń gbèrò bí, tí wọ́n ti ń gbèrò ìkà, tí wọ́n ti ń gbèrò ìkónilẹ́rú, tí wọ́n ti ń gbèrò ìmúnisìn, tí wọ́n ti ń gbèrò ìfìyàjẹni, tí wọ́n ti ń gbèrò ebi, tí wọ́n ti ń gbèrò láti fi ebi pani lórílẹ̀-èdè DRY, láti àkókò yìí lọ, agbára tó ń jẹ́ Ọlọ́run kó máa pa wọ́n run, agbára Ọlọ́run kó máa pa wọ́n run. gbogbo irú àwọn ọ̀tá bẹ́ẹ̀, kí ilẹ̀ máa lanu kó máa gbé wọn mì, kí ilẹ̀ máa lanu kó máa gbé wọn mì, kí igbe ẹkún kó máa sọ nínú ilé wọn, ìbànújẹ́ kó máa dé bá wọn. gbogbo ẹnikẹ́ni tó ń fi àwọn ibi tí wọ́n fi ń pe DRY, tí wọ́n ń pè ní Nàìjíríà, láti àkókò yìí lọ, ìbànújẹ́
kó máa dé bá wọn. Ètò tí ẹ̀yin Ọlọ́run gbé kalẹ̀ nílẹ̀ Yorùbá, ètò tí ẹ gbé kalẹ̀ ní lórílẹ̀‐èdè DRY, gbogbo ẹnikẹ́ni tó bá pètè pèrò láti yí dànù tàbí láti yọ kúrò tàbí láti fi kún láti àkókò yìí lọ, gbogbo ẹni tó ń pètè pèrò láti fi da àlàkalẹ̀ tí ẹ̀yin Ọlọ́run gbé kalẹ̀ yìí sílẹ̀ láti àkókò yìí lọ, ìṣe ni kó nítọ̀hún máa kúkú òjijì. Ẹnikẹ́ni tó bá gbèrò láti da ìpinnu tí ẹ̀yin Ọlọ́run ní fún wa láti ọ̀run wá yìí, ìgbékalẹ̀ tẹ́ ẹ gbé kalẹ̀ ní orílẹ̀-èdè DRY yìí, gbogbo ẹnikẹ́ni tó bá lóun máa dàrú àbẹ́nikẹ́ni tó bá fẹ́ lo agbára kágbára láti fi dàrú, Ọlọ́run tó ga jùlọ nípa agbára tẹ́ fi ń jẹ́ Ọlọ́run, Olúwa jẹ́ kí wọ́n parun. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ gbógun ti ìjọba délé, tó fẹ́ gbógun ti àwọn ọmọ IYP láti àkókò yìí lọ, ogun kó dìde sí wọn, ogun ẹ̀yìn kó bẹ̀rẹ̀ sí ní jà wọ́n. Gbogbo ẹni tó bá dìde ogun lórílẹ̀‐èdè DRY tàbí tó ń pe ilẹ̀ DRY ní Nàìjíríà tàbí tó ń dá àìṣòtítọ́ àti àìṣòdodo àti èdè àìyedè àti ìdààmú àti ebi àti ìṣẹ́ àti òṣì, gbogbo ẹni tó fẹ́ gbé kalẹ̀ lórílẹ̀‐èdè DRY láti àkókò yìí lọ, ogun kó dìde sí wọn. Alálẹ̀ ilẹ̀ Yorùbá kó máa mú wọn sọ́dọ̀. Àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá kí wọ́n dìde lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, kí wọ́n gbógun tì wọ́n. Gbogbo ọ̀tá bẹ́ẹ̀ kí wọ́n parun pátápátá. Ọ̀tá DRY kí wọ́n parun pátápátá. Gbogbo ọ̀tá tó bá fẹ́ da ìgbékalẹ̀ tí ẹ̀yin Ọlọ́run gbé kalẹ̀ fún wa yìí láti ọ̀run, gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ da ìgbékalẹ̀ yìí rú, ilẹ̀ kó lanu kó gbé wọn mì. Bẹ́ẹ̀ ló máa rí, kò ní yí padà. Àṣẹ ní tèdùmàrè, àṣẹ ní tèdùmàrè, àṣẹ ní tèdùmàrè. Ìkìlọ̀ fún gbogbo ẹ̀yin àgbẹ̀: ẹ má ṣe gba irúgbìn GMO lọ́wọ́ ẹnikẹ́ni. Ọ̀nà mìíràn láti pa àwa aláwọ̀ dúdú run ni. Àìsàn oríṣiríṣi ni irúgbìn yìí yóò fà sí àgọ́ ara ẹni tí ó bá jẹ ẹ́. Bẹ́ẹ̀ sì ni ẹni náà kò ní lè bí ọmọ mọ́. Àti wípé ilẹ̀ tí wọ́n bá gbin irúgbìn yìí sí yóò di aṣálẹ̀ tí kò sì ní lè mú èso jáde mọ́. Fún ìdí èyí, ẹni tí ọwọ́ ìjọba orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá bá tẹ̀, ẹ̀sùn ìpànìyàn ni o. Nítorí náà, a rọ gbogbo ẹ̀yin indigenous Yorùbá people IYP ti Democratic Republic of the Yorùbá DRY wípé ibikíbi tí ẹ bá ti rí ẹni tí ó bá gba irúgbìn yìí tàbí ẹni tí ó fún wọn, ẹ bá wa ya àwòrán wọn àti ẹni tí ó fún wọn àti ẹni tí ó gbà á. Apànìyàn ni àwọn méjèèjì. Ẹ tọ́jú àwọn irúgbìn àbáláyé tó wà lọ́wọ́ yín. Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè, ṣùgbọ́n ìgbékalẹ̀ àwọn amúnisìn ni. Orílẹ̀-èdè ní ọ̀gọ̀rọ̀ èrò tí ìran kan, ìtàn kan, àṣà kan, èdè kan àti ilẹ̀ àjogúnbá kan pa wọ́n pọ̀. Ní ìdojúkọ sí, ètò àtọwọ́dá wà fún kí nǹkan kan lè ṣẹlẹ̀ bí wọ́n ti tò ó tẹ́lẹ̀ láti ṣẹlẹ̀, tàbí ìlànà fún bí ohun kan á ṣe lè ṣẹlẹ̀. Ṣé ó yé wa? Ọmọ Yorùbá, ẹ ṣọ́ra fún èso ápù ní jíjẹ. Nínú fọ́nrán kan tí a rí lórí ẹ̀rọ ayélujára ni a ti rí bí wọ́n ṣe ń ṣe ayédèrú èso ápù. Ṣe ni wọ́n máa ká ápù tí kò tíì gbó débi tó máa pọ́n láti jẹ, tí wọ́n sì paláró pẹ̀lú èròjà tó lè ṣe ìpalára fún àgọ́ ara ènìyàn. Èyí la mú kí ápù náà pọ́n lójijì tí wọ́n sì kó wá sọ́jà láti tà á. Nítorí náà, gbogbo àwa ọmọ Yorùbá, ẹ jẹ́ kí a ṣọ́ra fún ápù ní jíjẹ ní àkókò yìí, títí di ìgbà tí àwọn ìjọba adelé orílẹ̀-èdè DRY yóò bẹ̀rẹ̀ iṣẹ́ ní oríkò ilé-iṣẹ́ ìjọba wa gbogbo káàkiri àwọn ìpínlẹ̀ wa méjèèje, kí ààbò tó péye ó lè wà fún ẹ̀mí wa. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé gbogbo ìgbà ni màmá wa ìyá ògo adúláwọ̀, màmá wa ìyáàfin Modúpẹ́ọlá Onítìrí-Abíọ́lá máa ń sọ fún wa wípé àwọn ìjọba orílẹ̀-èdè DRY kò ní fi àyè gba ayédèrú oúnjẹ tàbí irúgbìn tó lè ṣe ìpalára fún ọmọ Yorùbá ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Bákan náà, àwọn ìjọba wa ò ní fi àyè gba lílo èròjà tí ó lè ṣe àkóbá fún àgọ́ ara nínú iṣẹ́ ọ̀gbìn ní orílẹ̀-èdè Yorùbá.
Ààbò tó péye yóò sì wà ní àwọn ẹnu ibodè wa pátápátá ní orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá, tí a ó sì máa ṣe àyẹ̀wò fínífíní lórí ohunkóhun tí wọ́n bá ń kó wọlé wá sí orílẹ̀-èdè wa. Èyí ni láti lè rí dájú wípé wọn ò kó ohun tó lè ṣe ìpalára wá fún wa. Bákan náà, ìjọba orílẹ̀-èdè Yorùbá yóò ṣe ètò ìrànwọ́ fún àwọn àgbẹ̀ láti lè máa pèsè oúnjẹ àti èso tó dára lọ́pọ̀ yanturu fún àwa ọmọ Yorùbá. Nítorí wípé ilẹ̀ ọlọ́ràá ní ilẹ̀ tí Olódùmarè fún wa. Bẹ́ẹ̀ sì ni a ò nílò láti lọ bá orílẹ̀-èdè kankan dòwò pọ̀ kí a tó lè jẹun. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí màmá wa ìyáàfin mrsmudupeonitirimkoabiola máa ń sọ fún wa wípé àwa ni a máa pèsè ohun tí a nílò ní orílẹ̀-èdè wa. Ohun tí a bá sì pèsè náà ni a ó máa lò. Ìwọ tí o pera rẹ ní Sínátọ̀ Oyèlọ́lá Ashiru tó ń fipá jẹgàba ní ìpínlẹ̀ Old Ọ̀yọ́ Empire tí ẹ̀yin ìjọba ajẹgàba ìlú agbésùmọ̀mí Nàìjíríà ń pè ní Kwara, tó ní o fẹ́ ṣe ètò ìrónilágbára fún àwọn obìnrin nípa fífún wọn ní ẹ̀rọ laptop, ṣùgbọ́n tó jẹ́ wípé irọ́ àti ẹ̀tàn gbáà ló bá dé. Ẹ̀ṣẹ̀ ńlá gbáà ni ò ń dá lábẹ́ òfin orílẹ̀-èdè DRY, nítorí ìwọ fúnra rẹ̀ mọ̀ wípé orílẹ̀-èdè Yorùbá ò sí lára ìlú aríremáṣe Nàìjíríà yín mọ́. O ò sì ní ẹ̀tọ́ láti ṣe ìrónilágbára kankan ní orílẹ̀-èdè Yorùbá. Bákan náà, ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ sì ń fira yín ṣẹrú nípa sísátẹ̀lé àwọn olè ẹlẹ́tàn ọ̀jẹ̀lú yìí, ṣé ẹ ti wá rí kedere báyìí wípé wọn ò ní ohun rere kan tí wọ́n fẹ́ ṣe fún yín? Nítorí náà, ẹ yé tẹ̀lé wọn mọ́. Orílẹ̀-èdè Yorùbá ti dá dúró. A ti kúrò lára ìlú agbésùmọ̀mí Nàìjíríà láti 20 oṣù Bélú 2022 nípasẹ̀ màmá wa ìyáàfin Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá, màmá tí Olódùmarè lò láti kó àwa ìran Yorùbá kúrò lóko ẹrú. Bákan náà, a sì ti ní ìjọba tiwa ní orílẹ̀-èdè Yorùbá. Ọjọ́ 12 oṣù Igbe 2024 ni a ṣe ìbúra wọlé fún olórí ìjọba adelé wa, bàbá wa Mobọ́lájí Ọláwálé Akínọlá Ọmọkọrẹ. Nítorí náà, ẹ jẹ́ kí gbogbo wa dìde kí a sì ṣe àtìlẹ́yìn fún àwọn ìjọba adelé wa. Nítorí àwọn ohun amáyédẹrùn ní ọlọ́kan-ò-jọ̀kan ni àwọn ìjọba adelé wa ti ṣètò rẹ̀ sílẹ̀ fún wa. Ní kété tí àwọn ìjọba adelé wa bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní oríkò ilé-iṣẹ́ ìjọba wa gbogbo káàkiri àwọn ìpínlẹ̀ wa méjèèje, ni a ó bẹ̀rẹ̀ sí ní jẹ ìgbádùn àwọn àǹfààní ọlọ́kan-ò-jọ̀kan yìí, bíi ètò ìrónilágbára lọ́pọ̀ yanturu fún àwọn ọmọ Yorùbá, oúnjẹ lọ́pọ̀ yanturu tí owó rẹ̀ ò sì gara rárá, ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé ìgboyè àkọ́kọ́ ní fásitì, ètò iná mọ̀nàmọ́ná tó dúró déédé, ètò ìlera ọ̀fẹ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ohun amáyédẹrùn yìí ni àwọn ìjọba wa ti ṣètò rẹ̀ sílẹ̀ fún wa. Nítorí náà, ẹ jẹ́ kí gbogbo wa fi ọwọ́ sowọ́pọ̀ kí a sì gbárùkù ti àwọn ìjọba adelé orílẹ̀-èdè wa, ìyẹn orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yorùbá, DRY. Kí gbogbo wa lè bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayé ọ̀tun. Kéré o, bóyá o, ìròyìn láti amóhùnmáwòrán orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Kéré o. Ṣáájú kókó inú ìròyìn náà, bàbá wa olórí ìjọba adelé fi ohùn ránṣẹ́. Àwọn amúnisìn pẹ̀lú ìwà burúkú. Ohun tí a fẹ́ gbéyẹ̀wò lónìí lábẹ́ àkórí àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ni
ìgbé ayé ìrọ̀rùn. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Mo fìyìn f'Elédùmarè ọba tìnilẹ́yìn tí kìí tini lójú. Mo sì kí gbogbo ẹ̀yin ọmọ nílẹ̀ Yorùbá pátápátá láì yọ ẹnikẹ́ni sílẹ̀ wípé a kú déédé ìwòyí. Bẹ́ẹ̀ sì ni mo kí ẹni yìí, ìyá wa olóyè ìyáàfin Mọ́dúpẹ́-Onítìrí-Abíọ́lá wípé ẹ kú déédé ìwòyí. Ọ̀ràn kan ni mo sáré wá yànnàná, èyí tó jáde lórí amóhùnmáwòrán ní ìlú Arílemáṣe, ìlú Òfegè tí àwọn amúnisìn tò jọ lábẹ́ ìṣàkóso agbésùmọ̀mí ìjọba Tinubu tí wọ́n ń jẹ gàba lórí ilẹ̀ àwọn baba ńlá wa, Democratic Republic of the Yorùbá, èyí tí Akeem Adéyẹmí àti àwọn ẹlẹgbẹ́ mẹ́fà ní ilé amòfin wọn ti sọ wípé àwọn dá lábàá láti pín ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Ìbàdàn sí méjì. Lákọ̀ọ́kọ́, mo fẹ́ kí ìwọ Akeem Adéyẹmí mọ̀ wípé òfin á gbé yín, ìwọ àtàwọn ẹlẹgbẹ́ ara yín á wálẹ̀ pẹ̀lú àwọn tó pera wọn lọ́ba àti àwọn tí ẹjọ́ gbìmọ̀ pọ̀ láti dá àbá yìí. Ẹ ti kó bá àwọn ẹbí yín pátápátá, ẹ sì ti dá ọ̀ràn ńlá tí ò ní dáríjì. Níbo ni ẹ ti gbọ́ wípé àjòjì láti lu bòmíì máa ń pìlú onílù? Ẹ̀yin ẹ dánwò kẹ́ fọwọ́ pa idà òfin wa lójú wò. Gbogbo yín pátá ni òfin wa máa gbé tí ara yín á sì balẹ̀. Níbo ni DRY ti papọ̀ mọ́ ìlú agbésùmọ̀mí Nàìjíríà? Tí ẹ bá tó bẹ́ẹ̀, kí ẹ máa bọ̀ wá sí orílẹ̀-èdè DRY kí ẹ wá má bàá yín ṣe. À ń gé yín lọ́wọ́, ẹ̀ ń bò ká. Láì dé ìnà pẹ́nu, a mọ̀ wípé ìparun yín ti dénà. À ń dúró dè yín, ẹ máa bọ̀. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ IYP, ẹ fọkàn balẹ̀. Ikán wọn kàn ń dábàá ni, kò lè jẹ òkúta. Ẹ kàn lọ máa ṣègbáradì lẹ̀ fún àjọyọ̀ wa tó ń bọ̀ lọ́nà. Kí ọjọ́ náà kó bá wa láyọ̀. Kí Ọlọ́run kí ó bùkún orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá. Lẹ́yìn Ọlọ́run, Yorùbá ni o. Ẹ ṣeun, ẹ máa yáṣẹ́. Ọjọ́ ti pẹ́ tí àwọn amúnisìn ti ń hùwà burúkú sí àwa ọmọ aládé. Ọpẹ́lọpẹ́ màmá wa ìyáàfin Mọ́dúpẹ́-Onítìrí-Abíọ́lá tó tú aṣọ kúrò lójú eégún. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní tí irọ́ bá ti ń lọ títí fún 20 ọdún, ọjọ́ kan tóòtọ́ bá dìde gùyà, ọjọ́ yẹn náà ló máa lé bá. Ọlọ́run mọ̀ pé àsìkò ti tó fún àwọn oníṣẹ́ ibi, àwọn amúnisìn, àwọn ẹlẹ́tàn, àwọn ọ̀kánjúà tó jẹ́ pé ọ̀tọ̀ ní tẹ́ ẹ bá wá, èkùrọ́ ló wá rà, ọmọ ẹran ṣe dé gbá. Ọrọ̀ ajé lẹ́lẹ́ wá bá wa ṣe, àfìgbà tẹ́ ẹ sọ wá dẹrú, ẹrú láti ìran dé ìran. Ṣùgbọ́n gbà tí Ọlọ́run wò pé àkókò tó, ó bẹ̀rẹ̀ sí tú gbogbo àṣírí wọn. Nítorí pé Ọlọ́run ti rí ẹni bí ọkàn rẹ̀ tó fẹ́ lò fún wa, tó sì ti ń lò. Àyànfẹ́ Olódùmarè tí bàbá ń lò fún wa, màmá wa olóyè ìyáàfin Mọ́dúpẹ́-Onítìrí-Abíọ́lá, tí màmá wa bẹ̀rẹ̀ sí tú aṣọ lójú eégún. Ọlọ́run ló ń tú àṣírí àwọn ẹni ibi lẹ́yìn ìyà ọdúnmọdún. Gbogbo ohun tẹ́ẹ̀dá bá ń ṣe tó lérò wípé òun ń ṣe ní kọ̀kọ̀, kó mọ̀ wípé bí ará ayé ò bá rí òun, Elédùmarè ń wo gbogbo wa látòkèèrè. Ohun tó ṣe ní kọ́lọ́fín nínú yàrá rẹ, ọba Èdùmàrè ń rí ẹ. Gbà tí Ọlọ́run rí pé òṣùwọ̀n wọn kún, ó ti ń wọ́ sílẹ̀, òun lọ́lọ́run gbé màmá wa dìde. Ẹ̀sìn wọn ní níta yìí o. Ohun tí wọ́n ṣe ní kọ̀kọ̀, tí wọ́n tún yan àwọn olórí ẹrú nínú ilé tó jọ máa lè, àṣírí wọn wá bẹ̀rẹ̀ sí máa tú. Wọ́n ní tí ọmọdé ò bá bá ìtàn, á bá àrọ́bá. Èyí ló bí gbogbo ìtàn pàtàkì tí màmá wa mú à ń sọ fún àwa ọmọ aládé. A sì gbọ́dọ̀ mọ̀ kí a lè kọ́ ọgbọ́n nínú rẹ̀ láti mú lò fún ìdúróṣinṣin ìjọba orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, DRY. Ẹni tí Ọlọ́run bá ṣe tán láti lò, ó ti máa ń tọ́jú rẹ̀ sílẹ̀ ni. Ọlọ́run ti tọ́jú Mua. Ọlọ́run ti pèsè ohun gbogbo tó nílò láti fi kó àwa
ọmọ aládé jáde kúrò nínú oko ẹrú bọ́ sí ilẹ̀ àjogúnbá àwọn bàbá wa, tá ó sì lè rí ibẹ̀ láti fi ṣe ibi àpáta wa tí ò ní yẹ̀ mọ́ títí láé. Ó fún màmá wa lẹ́mìí ìrẹ̀lẹ̀, Ọlọ́run fún màmá wa lẹ́mìí ọgbọ́n, ó fún màmá wa lẹ́mìí ẹ̀mí ìmọ̀ àti ẹ̀mí ìfẹ́ sí ìran. Kì í tún ṣàwa ìran Yorùbá nìkan lọ́lọ́run rán màmá wa sí. Ìyá Áfíríkà ni màmá, gbogbo àgbáyé ló ń wá màmá ní orílẹ̀-èdè ọmọ tuntun jòjòló wa. A wá di nǹkan tí à ń wu gbogbo àgbáyé káàkiri nítorí màmá olóríire, abiyamọ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Gbogbo ẹ̀kọ́ tí màmá ń kọ́ wa láti ó lé lọ́dún 2 báyìí, orí wa gbọ́dọ̀ pé tóra àti pẹ́ nínú oko ẹrú àti jẹ́ ìyà. Gbogbo ẹ̀ la sì gbọ́dọ̀ máa mú ọgbọ́n náà lò ní díẹ̀díẹ̀ kí ìjọba olómìnira tiwantiwa ti Yorùbá DRY tá a ṣẹ̀ṣẹ̀ gbé jókòó ọmọ tuntun yìí kó lè fẹsẹ̀ walẹ̀ láti ṣe ìjọba gẹ́gẹ́ bí Olódùmarè ṣe fẹ́ pẹ̀lú ìrànlọ́wọ́ màmá wa. Ìtàn ó ṣe pàtàkì nínú ayé àwa ìran Yorùbá. Ìtàn ó ṣe pàtàkì láti fi tún ìpìlẹ̀ ṣe. Ìtàn tí màmá wa mọ̀, òun ló mà tún ìpìlẹ̀ wa ṣe tó tú àṣírí ìkọ̀kọ̀ àwọn ẹni bí o. Màmá mú àti tú àṣírí bí àwọn amúnisìn bí wọ́n ṣe ìpìlẹ̀ àgbékalẹ̀ ètò ìkónilẹ́rú, ìjanilólè àti ìjẹgàba láti ọdún gbọọrọ sẹ́yìn, 2,400 ọdún ó dín 5, tí wọ́n sì gùn lórí rẹ̀ títí di àsìkò yìí. Ìpinnu wọn ni pé a máa ṣe ẹrú kú ni lójú tiwọn. Òun ló jẹ́ kí wọ́n dá àwọn ènìyàn tiwa, wọ́n dá àwọn ènìyàn tiwa lórí rú, tí àwọn yẹn fi pàdé àpòpọ̀ pẹ̀lú amúnisìn láti máa kó ìnira bá ará ìlú. Gbogbo nǹkan tó bá ní bẹ̀rẹ̀ ló máa ń lópin. Ètò tí wọ́n ti ń ní láti 2,400 ọdún ó dín 5, ṣe rí pé tí àwọn amúnisìn tí wọ́n bá pinnu láti ṣe nǹkan, wọn ò ní kọ̀ iye ọdún tó lè gbà wọ́n láti jẹ́ kí n tí wọ́n fẹ́ yẹn ó tẹ̀ wọ́n lọ́wọ́. Ètò tí wọ́n ti là kalẹ̀, ètò ìkónilẹ́rú àwọn aláìláàánú, ìjanilólè, ìgbà nǹkan ẹ̀tọ́ ẹni lọ́wọ́ ẹni, wọ́n wá tún gbà tán, wọ́n wá jẹ gàba látọdún gbọgbọrọ sẹ́yìn. Ẹ̀wọ̀ àtọdún náà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí í jà wá lólè. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tó dá ire mọ́ wa ní ilẹ̀ Yorùbá. Ó dá ọrọ̀ àgbọ̀ngbẹ mọ́ wa. Àwọn olè amúnisìn wọ́n kó ọrọ̀ wa tí àtàwọn olórí ẹrú tí wọ́n dájọ́ síbí. Bí wọ́n ṣe ń kó lágbà ni wọ́n ń kó léwe àwọn tí wọn ò lẹ́rìí ọkàn, àwọn ọmọ àlè, àwọn ìrankíran, torí wọn kì í ṣèran tiwa. Ẹnikẹ́ni tó bá wá láti ìran Yorùbá, omi àánú máa sàn lójú ẹ̀, ó sì máa ní ẹ̀rí ọkàn. Ṣùgbọ́n àwọn olórí ẹrú wọ̀nyí ò lẹ́rìí ọkàn, ó ní ò ṣe jẹ́ kómi àánú wà lójú wọn. Ẹgbẹ́ ọ̀dájú ni wọ́n wọ̀. Ọrọ̀ tí à ń kójọ, wọ́n ti gbàgbé pé kò sílẹ̀ tí wọ́n kó padà lọ sọ́dọ̀ bàbá Olódùmarè ńgbà tọ́jọ́ bá pé tí kálukú bá ń lọ jíyìn iṣẹ́ rẹ̀. Àwọn àrọ́mọdọ́mọ tí wọ́n ń kó ọrọ̀ wa pamọ́ fún náà, wọ́n ò ní fi ṣeun rere. Ẹ jẹ́ ká ní sùúrù. Tó bá dàbí ẹni pé wọ́n ń ṣe rere lójú wa tá à ń rí wọn sìn, ẹ̀tàn ni, torí pé àwọn tó bí wọn wà ń bẹ̀ ni, àwọn tó kọ́ wọn ló lè jà torí pé wọ́n wà ń bẹ̀ ni. Tí àwọn òbí wọn bá kọjá lọ tán, àwọn ọmọ yẹn ò ní fi ṣeun rere. Torí Yorùbá náà ló bọ̀ wípé ilé tá a bá fi tọ́mọ, ìrì ló máa ń wó. Inú Ọlọ́run ò dùn sí wà tí wọ́n ń hù. Màmá wa jẹ́ ó yé wa pé ohun tó wà nílẹ̀ ó tó gbogbo wa pín tó máa ṣẹ́kù tí ò bá sí wà ìmọ̀tara ẹni nìkan níbẹ̀, tí ò sí ẹ̀mí ọ̀kánjúà níbẹ̀. Àwọn kan wá dá ara wọn kó jọ, wọ́n wá ń yípo láàrin ara wọn, wọ́n ń pín mọ́ra wọn lọ́wọ́. Àwọn ọmọ aládé wá fọwọ́ léran, wá ń wò wọ́n níran. Wọ́n lérò pé inú wa dùn sí àwọn ni.
kábíyèsí rí Ọlọ́run. Àsìkò ti tó ni. Ṣé kò kúkú yé wa wípé tí Ọlọ́run bá lòun dé ó ti dé náà ni? Ọlọ́run dé. Ìbínú Ọlọ́run ti bọ́ sórí àwọn amúnisìn àtàwọn olórí ẹrú wọn tí wọ́n ti lérò pé a ó sìnrú kú títí láé ni. Àwọn baba ńlá wa ti kú sínú oko ẹrú yìí, wọ́n wá lérò pé ìran tiwa yìí náà sì máa kú sínú oko ẹrú, ṣùgbọ́n Ọlọ́run gbọ́ ariwo wa, ó gbọ́ ìmíkanlẹ̀ ọkàn wa. Ọlọ́run ò sì fẹ́ ká kú sóko ẹrú náà ni. Lótìítọ́ bí ẹ̀ṣẹ̀ ti wù kó pọ̀ tó, tí ìjìyà yìí fi pẹ́ tó yìí, Ọlọ́run bojú wolẹ̀ pẹ̀lú àánú rẹ̀. Ó ṣàánú fún àwọn ọmọ aládé. Òun ló ṣe gbé ìyá wa. Ṣé bí ìyá kúkú ti wà láàrin wa tẹ́lẹ̀? A ò mọrú oore ọ̀fẹ́ tó wà nínú ayé ìyá. Ọlọ́run ń tọ́jú màmá ni. Ọlọ́run ń palẹ̀ mú àmọ́ fún wa. Ọlọ́run gbé mú àkáná, ó ṣe mú àjínà. Ọkùnrin mélòó, àgbà mélòó ló kù lórí ilẹ̀ Yorùbá tó lè dúró bí mú a ṣe dúró yìí? Abiyamọ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ rí wípé orí wa sọre nílẹ̀ Yorùbá ni. Gbogbo ìpinnu àwọn amúnisìn àtàwọn olórí ẹrú tí wọ́n pàdé àpòpọ̀, tí wọ́n kó ìnira bá wa nílùú, tínú wọn wá ń dùn, tí wọ́n ń ṣe bámúbámú láyọ̀, àwọn ò mọ̀ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan. Ọlọ́run ò mà ṣe o. Ọba tó gbọ́ ìmíkanlẹ̀ ẹ̀dùn wa, àdúpẹ́ tó gbé ìránṣẹ́ rẹ dìde fún wa o. Ogun tí wọ́n Ọlọ́run wa ti ṣẹ́ fún wa, a gbàgbọ́ pé ní orúkọ ìwọ Ọlọ́run wa títí dọjọ́ alẹ́, ogun náà ò ní gbérí mọ́, àṣẹwọlẹ̀ ni. Ṣùgbọ́n Olódùmarè tó ṣẹ̀dá àwọn ọmọ aládé kò gbà fún wọn. Òun ló fi gbé olùgbàlà dìde fún wa ní déédéé ìgbà yìí àti ní déédéé àsìkò yìí. Ọlọ́run ti ṣẹ́gun fún wa. A ti bọ́ lọ́wọ́ àwọn amúnisìn àti aríremọ́ṣe Nàìjíríà. Láti 20 oṣù Bélú 2022 tí a ṣe ìkéde òmìnira orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá DRY. Ìṣèjọba ara ẹni sì ti bẹ̀rẹ̀ láti ìgbà tí a ti ṣe ìbúra wọlé fún olórí ìjọba adélé, bàbá wa Mọ́bọ́lájí Ọláwálé Akínọlá Ọmọkọrẹ́, ní ọjọ́ 12 oṣù Igbe 2024. Ṣé àwọn gbé ètò ìnilára tí wọ́n kalẹ̀ ni? Wọ́n gbé ètò tí wọ́n fi pa ìran wa rẹ́ pátápátá, wọ́n gbé kalẹ̀. Ètò ìkónilẹ́rú. Ṣùgbọ́n wọ́n gbàgbé ọba adániwáyé, pé ènìyàn ló ń wojú, inú ọkàn wa lọ́lọ́run Olódùmarè ń wò. Ọlọ́run Olódùmarè tí ó gbà fún wọn, òun ló ta mọ̀mọ́ wa dìde pé ó yá, àsìkò ti yá, ní déédéé àkókò yìí gidi gan, ó yẹ dìde tẹ̀lé mi o. Ó wá bọ́ lọ́wọ́ àwọn olórí ẹrú àtàwọn amúnisìn. Níjọba wa bá ti dìde o, níyà wa bá ti pe orílẹ̀-èdè wa jáde kúrò nínú oko ẹrú, la bá ti dòmìnira láti 20 oṣù Bélú 2022. Ìyẹn ni pé ọdún 2 tó ti lé kọjá báyìí. Kò sì sí ìgbésẹ̀ tí màmá wa ń gbé tí màmá wa ò fi tó àwọn olórí ẹrú, tí ò fi tó wọn létí, àti gbogbo àwọn tó ní wọ́n máa jẹ gàba ní orí ìpínlẹ̀ wa méjèèje àtolúùlú wa nílùú Ìbàdàn. Wọ́n ń gbàwé, wọ́n ń tọwọ́ bọ̀wé, àwọn afáfúngbẹ́mu, wọ́n á tún jan ìwé lóǹtẹ̀ gbàù, wọ́n á fún wa lẹ́dàwé tiwa. Wọ́n ń gba ojúlówó ìwé tiwọn, wọ́n ń sọ sẹ́yìn àga. Wọ́n kà wọn ò ká, wọ́n ń sọ dànù, torí wọ́n ti gbàgbọ́, wọ́n ti ní ìfọ̀kànbalẹ̀ lórí ètò ìkónilẹ́rú baba ńlá àwọn tó gbé kalẹ̀. Àwọn gbàgbé wípé ẹni tó dá ojú lè ṣọ́wa lè ṣaláì má ríran ni.
ẹni tó dá wa tó mọ̀ọ́mọ̀ dá wa sórí ìpínlẹ̀ yìí tó dá àwọn baba ńlá wa sórí ìpínlẹ̀ yìí ṣé kò wá rí ohun tó ń ṣẹlẹ̀ níbí? Gbogbo ìgbésẹ̀ tí ìyá wa ń gbé náà fi ń tó wọn létí o, wọ́n sì ń gbàwé, wọ́n ń tọ́jú ẹ̀ pamọ́. Gbogbo òwe yìí ló sì ń dọ́dọ̀ olórí orílẹ̀-èdè wọn. Àwọn ọmọ rẹ̀ tọwọ́ bọ̀wé báyìí o, ẹ gbà. Àṣekánmọ́kù Ọlọ́run Olódùmarè kò jẹ́ kí wọ́n lè sọ̀rọ̀ títí oṣù 15 fi pé lẹ́yìn àgbékalẹ̀ orílẹ̀-èdè wa tí ìyà kó wa jáde kúrò lóko ẹrú. Wọn ò mí tó. Ìyẹn ni wípé wọ́n fúnra ara wọn kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí ara wọn lọ́wọ́ pé agbàwé yìí o, ṣùgbọ́n àìsọ̀rọ̀ wa ni wípé ẹ mọ̀ bá ṣe ẹ̀yin lọ àti faramọ́ ń tẹ́ mú wá. Kò yé wọn ní pé tí Ọlọ́run bá ṣe tán láti ṣiṣẹ́ ọwọ́ rẹ̀, ẹ̀dá kan ò lè dá dúró. Ìgbà tí ìyá wa rí wípé wọn ò mira, nìyá bá tún dìde. Ìyá bá tún ní ká bẹ̀rẹ̀ ìṣèjọba ara ẹni o. Tá a sì tún ṣe abẹ̀rẹ̀ ìṣèjọba ara ẹni, a tún gbé olórí adelé ìjọba wa, a tún gbé wọlé àṣebúra fún un. Ní ọjọ́ 12 oṣù Igbe, 2024 tá a wà nù rẹ̀ yìí, ìyẹn ni pé oṣù 6 tún ti lé lẹ́yìn tá a ti bẹ̀rẹ̀ ìṣèjọba ara ẹni wa, tí olórí adelé àti àwọn adelé tó kù tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ní pẹrẹu. À ń ṣèjọba wa, àwọn ajẹgàba náà ń ṣèjọba lọ. Nítorí pé ìyá wa ní ẹ̀jẹ̀ ẹnikẹ́ni ò ní ta sílẹ̀, nítorí náà ńkọ́ àlàáfíà òun la fi gba àga wa nídìí wọn ní olú ìlú iléeṣẹ́ wa. Tó bá jẹ́ pé wọ́n ní ẹ̀rí ọkàn ni, bí wọn ò bá tiẹ̀ fura tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí oṣù 15 fi pé lẹ́yìn ìgbà tí a ti jáde kúrò nínú wọn, ṣé láti oṣù 6 sẹ́yìn tí a ti wá bẹ̀rẹ̀ ìṣèjọba ara ẹni tá a sì tún ti ní olórí adelé wa, ṣé kò wá yé wọn wípé ó yẹ kí wọ́n rọra fi tọ̀wọ̀tọ̀wọ̀ pọ́nra wọn lé, kí wọ́n rọra dìde? Ṣùgbọ́n ṣé mọ̀ pé tí eṣinṣin bá wà lójú ọtí tó ń mu ọtí, ó ń bọ́ lọ́tí pín ọtí mu, a ti gbàgbé ara rẹ̀ sójú ọtí. Àfìgbà tó bá ṣe láṣejù tó kú sójú ọtí yẹn, ọlọ́tí ó sì rọra fìka tá jáde báyìí lójú ọtí ni. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn ajẹgàba wọ̀nyí àtàwọn olórí ẹrú tó rán wọn ṣẹ́. Ṣé Ọlọ́run ọba tó dìde tó ló ti yá ká padà sórí ilẹ̀ àjogúnbá àwọn bàbá wa, ó kúkú mọ bó ṣe máa bá wa tì wọ́n kúrò lórí àga? Nítorí ẹ̀jẹ̀ ẹnikẹ́ni ò ta sílẹ̀ láti ọdún 2 ó lé tí ìyá wa ti bẹ̀rẹ̀ ìrìn àjò yìí pẹ̀lú wa, kì í wá ṣe àkókò yìí mọ́. Wọn ò ní mú wa ṣe Ọlọ́run. A dúpẹ́ níbi tí Ọlọ́run ràn wá lọ́wọ́ dé. A dúpẹ́ ibi tí Ọlọ́run wa ọba wa tó mú wa lọ. Àwọn ọ̀nà àlùmọ̀kọ́rọ́yìn tí wọ́n fi ṣe iṣẹ́ burúkú wọn pọ̀ tí a kò lè sọ tán, ṣùgbọ́n ẹ jẹ́ ká wo 3 tó ṣe gbòógì nínú àwọn ọ̀nà àlùmọ̀kọ́rọ́yìn wọ̀nyí. Ẹ jẹ́ ká mẹ́nu bà 3. Wọ́n jẹ gàba lórí ìṣèjọba ara ẹni tí a ní tẹ́lẹ̀ kí àwọn amúnisìn ò tó dé. Wọ́n kó àwọn èèyàn tí wọ́n sí ipò adarí ìlú káàkiri. Ọ̀bàyéjẹ́ ni àwọn amúnisìn wọ̀nyí. Ọ̀nà àlùmọ̀kọ́rọ́yìn kìíní nìyẹn o, léyìí tó ṣe gbòógì. Wọ́n lérò wípé ọwọ́ àwọn ti tẹ̀kú dà. Wọ́n dé, wọ́n wá bẹ̀rẹ̀ sí mọ́ látòrí àwa bá yín ṣòwò, wọ́n wá bẹ̀rẹ̀ sí mọ́ jẹ gàba lé wa lórí. Wọ́n wá kó àwọn èèyàn tí wọ́n wá, wọ́n fi wọ́n ṣe adarí wa káàkiri ní gbogbo ìlú. Wọ́n fìyà jẹ àwọn òbí wa. Àwọn ọ̀bàyéjẹ́, àwọn tí wọn ò ní ìran, àwọn tí wọ́n wo nkoko mógún ológun tí nǹkan ní nǹkan jọ wọ́n lójú. Wọ́n wá kó ẹwà tó yẹ ọdún tán ti ń kó. Àgbọ̀n ọ̀gbẹ. Wọ́n wá sọ̀rọ̀ àwọn de ṣinṣin ojú ọtí. Wọ́n láwọn fẹ́ kú síbẹ̀.
ẹ tún gbọ́ ọ̀nà kejì tó tún ṣe gbòógì o. Wọ́n rọ àwọn ọba aláyé lóyè, wọ́n gba ipò àṣẹ lọ́wọ́ wọn láti má ṣe ìdájọ́ òdodo fún ará ìlú. Wọ́n gba àṣẹ tí wọ́n ní lórí ilẹ̀. Àwọn ọba wá di kòròfo lásán. Àgbá òfìfo wọn wá ń dún wóró wóró wóró. Wọ́n sọ wọ́n di irinṣẹ́ aninilára fún àwọn amúnisìn. Ìjọba ìbílẹ̀ ló wá ń pàṣẹ fún wọn báyìí. Ọlọ́run má mà jẹ́ á jábọ́ o. Àwọn ọba aláyé nínú àìlákíyèsára wọn, wọ́n mà jábọ́. Ẹ ráyé báyìí. Ṣé àkúkú lè gbọ́n tó ẹni tó ń sọ́ni lọ̀rọ̀ àwọn ọba aláyé wa nígbà náà lọ́hùn? Wọ́n lérò pé tọ́rọ́kọ́bọ̀ tí wọ́n fi ń tù wọ́n lójú, wọ́n fẹ́ràn àwọn ni. Wọ́n mọ̀ pé wọ́n fẹ́ gba ọ̀pá àṣẹ lọ́wọ́ wọn. Wọ́n gbọ́ ọ̀pá àṣẹ lọ́wọ́ wọn, wọ́n fún wọn lọ́pàá ìtìlẹ̀ lásán. Wọ́n gba ìdájọ́ òdodo lẹ́nu wọn. Wọn ò lè dájọ́ òdodo fún aráàlú tó jẹ́ tiwọn mọ́. Wọ́n ń ṣèfẹ́ àwọn amúnisìn. Wọ́n gbàṣẹ kúrò lẹ́nu wọn. Wọ́n wá dòfìfo. Wọ́n wá gbé séènì gbọ̀ọ̀rọ̀. Wọ́n ó gbé sọ́rùn tí ọmọ kanlẹ̀ tí ọmọ wọ́ tẹ̀lé wọn. Wọ́n sọra wọn di ajá. Ajá lamọ̀ tí wọ́n fokùn sí lọ́rùn tó kún ọrùn rẹ̀ ọmọ wọlẹ̀. Àwọn aláìmọ̀ tó kàn lọ́rọ̀ wọn. Wọ́n kó áńgà sápá, wọ́n ń gapá káàkiri báyìí. Láìmọ̀ pọ́n ti di kòròfo. Àgbà ọkọ gbọ́n o. Ní àwọn ọba tó jẹ́ pé àwọn ọba ló ń tòlú kí àwọn amúnisìn yìí ó tó dé. Àwọn ọba ló ń ṣèjọba lórí aráàlú. Àṣẹ wà lẹ́nu wọn, àṣẹ wọn sì múlẹ̀. Wọn ò wá fura títí tí wọ́n fi yọ wọ́n dànù pé kí ni wọ́n fẹ́ jẹ́ kó wọn kúrò lábẹ́ níbi àṣẹ wo ni. Ẹ kó wọn lọ sábẹ́ ìjọba àpapọ̀. Ṣé ara ò fún yín ni? Nígbà tí wọ́n ti sọ pé orílẹ̀-èdè aríremọ́ṣẹ́ yín ó ti ń jẹ́ republic, federal republic. Ẹ mọ̀ wípé ìlú tó bá ti ń jẹ́ republic kò buyì kún ọba mọ́, kò ka ọba sí mọ́. Ẹ wá ń pariwo ìyá tiwa. Ara yín ò yá o. Ẹ̀yin lẹ sọra yín di kòròfo nítorí àtẹnujẹ o, kò ń ṣe ìyá wa. Ìyá wa dé ó ṣí yín lójú ni. Ọjọ́ wo náà ni ìyá wa bẹ̀rẹ̀ sí pariwo yín ná? Oṣù kélòó leléyìí? Ìyá wa ṣí yín lójú ni, tó yẹ ká ẹ máa dúpẹ́ lọ́wọ́ ìyá tó ṣí yín lójú. Ẹ̀yin ènìyàn lásán ìkejì ajá wọ̀nyí tí wọ́n fi owó tàn yín, tẹ́ wá sọ agbára yín nù. Ọba láṣẹ lẹ́nu, apàṣẹ wàá tó bá wí ni ìlú máa ṣe. Ẹ wàá mọ̀ pé ti di kòròfo ni. Ṣọ́ ẹ̀ṣẹ̀ wàá yé yín ni, ṣó ti yé yín báyìí ń sìn? Ẹ dúpẹ́ lọ́wọ́ ìyá wa tó ṣí yín lójú o. Wọ́n tì yín, wọ́n tì yín lọ sábẹ́ ìjọba ìbílẹ̀. Àṣẹ kúrò lẹ́nu yín. Ẹ sí lábẹ́ ìjọba ìpínlẹ̀, ẹ wá wà lábẹ́ ìjọba ìbílẹ̀ níbi tí wọ́n ti ń fẹ́ èékánná ṣẹ́ èépín ní ilé yín lọ́wọ́. Ó mà ṣe o. Ojú gbà mí tì fún yín o. Ó yẹ kẹ́ ẹ wà nídorí kodò báyìí ni. Òun náà ní gbogbo yín ṣe ń jalè ọ̀ràn káàkiri ńgbà tí gbọ́ pé kòròfo ni yín. Bẹ́ẹ̀ ṣe ń kó àgbọ̀n ọ̀gbẹ́ni Ọlọ́run Olódùmarè fi ṣe fún wa kò tán bẹ́ẹ̀. Ẹ̀yin lẹ́sẹ̀ sí ẹ̀ ní lè bá wa gbé lórí ilẹ̀ olómìnira wa ni. Torí tìjú ló máa jẹ́ tiyín títí ayérayé. Ẹ̀ ní lè bá wa gbé lórí ilẹ̀ mọ́. Gbogbo lè tẹ́ jà wá pátá àrọ́mọdọ́mọ yín máa san. Ẹ ní bọ́ nínú àdánwò náà. Torí apè yín kẹ́ ẹ wá gba aráàlú lẹ̀, ó wá jẹ́ yín gan-an lógun fún aráàlú. Ẹ̀yin ni wọ́n fi ṣe pàṣán tí wọ́n fi ń nà wá. Kò jọ wá lójú. Ṣé bí ọmọ àlè ṣe hùwà nìyẹn? Ọ̀pọ̀ yín a ti gbọ́ pé ẹ̀ kì í sọmọ ọkọ. Ọ̀pọ̀ yín ò kì í sọmọ ọkọ. Bí bàbá yín bá wá látòrí ilẹ̀ wa, ìyá yín wá látòkè ọ̀hún. Sọmọ ọkọ wá nìyí. Ẹni tá a sì pè ní ọmọ ọkọ, tá a pè ní ọmọ onílẹ̀ gangan, ọmọ aládé, ó ní ìyá rẹ̀, bàbá rẹ̀ tó wá látòrí ilẹ̀ bàbá wa Yorùbá yìí. Àwọn ìyá tiyín lókè lọ́ọ̀ ni wọ́n ti wà. Ẹ wá ń fagídí àwọn tó fẹ́ lò yín tí wọ́n máa fẹ́ fi yín so lórí àwọn ọ̀jàǹdùkú. Àwọn ni wọ́n ń fi yín sórí ipò. Àsìkò táwọn ọba láṣẹ lẹ́nu ti kọjá, táwọn ọba gidi jẹ ti kọjá. Ẹ̀yin ẹ wá borí ìtẹ́ àwọn baba ńlá wa jẹ́.
ẹ wá gbàgbọ́ o, ẹ lọ gbàgbọ́ lónìí pé kò sí àṣegbé o, àṣepamọ́ ló wà. Ohun gbogbo tẹ́ ẹ ṣe tẹ́ ẹ fi borí ìtẹ́ àwọn bàbá wa jẹ́, ẹ jíyìn iṣẹ́ ọwọ́ yín. Èyí tó bá gbọ́nú yín kó tètè lọ fún ìrònúpìwàdà, kó tètè lọ dorí kodò. Ẹ ti àkọ́kọ́ lọ bọ́ okùn ẹran tẹ́ ẹ kó síra yín lọ́rùn náà. Ẹ fọ̀ṣọ wa, ẹ wá ń fọ̀ṣọ wa ṣèwọ́lẹ̀ lẹ́yìn kòròfo wọ̀nyí. Ẹ kọ́kọ́ lọ bọ́ ọ̀ṣọ́ ọrùn àti tọwọ́ yín dànù. Ẹ lọ tọ́jú ẹ̀ pamọ́ síbì kan. Agbádá gẹrẹjẹ tẹ́ ń wọ́ káàkiri, kẹ́ ẹ bọ́ kẹ́ ẹ kó fáwọn oníbàárà, kẹ́ ẹ fi ṣètùtù. Ẹ lọ gbàdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀, kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ wá lọ rawọ́ sí ọ̀gá yín, kẹ́ ẹ gbà fọ́gá yín. Mú àlọ́gá yín, ẹ gbà fọ́gá yín. Tẹ́ ẹ bá gbà fọ́gá yín, á jẹ́ gbé lórí ilẹ̀. Ẹ máa bá wa gbé gẹ́gẹ́ bí ọmọ onílùú, kì í ṣe bí ọba mọ́ o. Ẹ tiẹ̀ kọ́kọ́ lọ gbà fọ́gá yín ná, torí mú àlọ́gá yín, torí tí ọba sí yín lójú, èjìká yín sì ń ga báyìí náà nínú agbádá, tẹ́ ẹ mọ̀ pé ẹ ti di kòròfo. Ẹ à ń pariwo onítìrí ló yọ yín lóyè o, bó ló onítìrí ti yọ yín lóyè? Onítìrí ló sí yín lójú. Àwọn ọ̀gá yín ló yọ yín lóyè nínú àìmọ̀kan yín. Tí ò bá yé yín, kẹjẹ́ ó yé yín báyìí o. Kẹ́ ẹ tún wo ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín kẹta tí wọ́n tún lò. Ó ní pé wọ́n fi àwọn tó pera wọn ní ọ̀mọ̀wé rọ́pò àwọn ọba. Wọ́n fi wọ́n joyè àwòdì tí ò lè gbé ẹdìẹ, ọ̀jọ̀gbọ́n ọ̀rọ̀, dókítà tí ò ní àròjinlẹ̀, onímọ̀ ẹ̀rọ tí ò lè rọ kọ́kọ́rọ́, tí ò lè ro ẹ̀rọ tó wúlò, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Páálí lásán lásán ni wọ́n gbé dání, láì mọ bí wọ́n ṣe lè tú ìlú sílẹ̀ fún ìgbádùn ìran wọn. Àwọn wọ̀nyí wá di irinṣẹ́ amúnisìn, torí ẹ̀mí búburú tó ti kó wọnú wọn. Ọ̀dàlẹ̀ ni wọ́n láwùjọ ìran Yorùbá. Kò sí ìfẹ́ ọmọ ẹnì kejì nínú wọn mọ́, àfi ti ara wọn nìkan. Ó mà ṣe o. Wọ́n padà di òmùgọ̀ kalẹ̀ nítorí ikùn wọn nìkan. Ọlọ́run jẹ́ abímọ tó gbọ́n. Ṣé ẹ rí téèyàn bá ní ìtẹ́lọ́rùn láyé yìí, ìwọ̀nba ni wọ̀kánjú a máa wọ̀ lẹ́wù mọ́ o. Àwọn ẹlẹ́tẹ̀ẹ́ tó ń pera wọn ní ọ̀mọ̀wé, ntí àwọn amúnisìn tí wọ́n mọ̀ọ́mọ̀ fi páálí dá wọn lọ́lá kán lè rí wọn lò. Gbà tán mọ̀ pé àwọn ti yọ àwọn ọba lóyè, wọ́n ya tètè fa àwọn ẹlẹ́tẹ̀ẹ́ mọ́ra. Wọ́n ń foyè dá wọn lọ́lá. Wọ́n fa àwọn ọ̀jọ̀gbọ́n ọ̀rọ̀, ọ̀jọ̀gbọ́n lórí irọ́, àwọn dókítà tí wọn ò ní àròjinlẹ̀, wọ́n gboyè ìyà, onímọ̀ ẹ̀rọ tí ò lè rọ kọ́kọ́rọ́. Wọ́n ya foyè dá wọn lọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, kí wọn ó lè máa rí wọn lò gẹ́gẹ́ bí ọ̀mọ̀wé tí wọ́n pè wọ́n lórí dípò àwọn ọba. Àwọn ọba ò sì nífura. Ẹ rí ayé wọn báyìí. Adìẹ wọn bẹ̀rẹ̀ sí í jọjẹ fún ara wọn. Àwọn èèyàn wàá máa dì káàkiri nínú ilé ooru wa. Wọ́n máa dì aṣọ wa jọ wọ́n lójúmọ́. Bẹ́ẹ̀ ń tá a mọ̀ ni pé nínú ìran kan, àṣà wa ṣe pàtàkì. Yàtọ̀ sí èdè, àṣà wa ó ṣe pàtàkì. Àwọn ọ̀làṣọ àṣà wa wọ̀, wọn ò ní múra àṣà wa lò. Wọ́n kà sí ohun ìlúko, wọ́n kà sí nǹkan ẹ̀gbin. Wọ́n sọra wọn dajá, wọn ń sokùn mọ́rùn káàkiri nílé olóoru wa. Ìwọ̀nba la farawé gbọ́dọ̀ dùn mọ́ gan pàápàá. Àwa tá a ní àmúyẹ, alámúyẹ lóríṣiríṣi nínú àṣà wa, nínú ìmúra wa, nínú ìṣe ara lọ́ṣọ̀ọ́ wa. Gbogbo nǹkan ni bàbá fi fẹ́ràn wa. Ẹ jẹ́ á máa dúpẹ́ ní gbogbo ìgbà lọ́wọ́ bàbá náà. Adánimọ́ gbàgbé. Àwọn ọba wa mọ̀ pé àwọn ẹlẹ́tẹ̀ẹ́ ni wọ́n fi rọ́pò àwọn. Àwọn ẹlẹ́tẹ̀ẹ́ náà wá ń kó gàárù. Tí wọ́n bá ti fún wọn ní nǹkan kékeré, ọyẹ ẹ kó nǹkan báyìí wá o. Wọ́n ń kó ọrọ̀ wa lọ, wọ́n ń kó jáde lọ fún àwọn amúnisìn, àwọn ọmọ àlè játijàti. Ẹ sì rí pé bẹ́ẹ̀ ṣe ń gbọ́n bẹ́ẹ̀ ni Ọlọ́run tó ń bùkún wa. Ọmọ ṣe lára ọmọ àlè nínú ìran o. Wọ́n wí bẹ́ẹ̀, wọ́n ní tílé kan bá sì ń tòrò ọmọ àlè ibẹ̀ ò tí ì dàgbà ni. Táwọn ọmọ àlè ibẹ̀ bá ti dàgbà, wọ́n mọ̀ dá lérú ni. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn ẹlẹ́tẹ̀ẹ́ yìí rí o. Àwọn ọ̀jọ̀gbọ́n ọ̀rọ̀, wọ́n ń lò wọ́n, wọ́n fi wọ́n ṣe bojúbojú. Ó tiẹ̀ wá dépò kan, àwọn amúnisìn láwọn ò kó ọrọ̀ wa mọ́ o. Wọ́n láwọn èèyàn wa fúnra wa náà ń kó ọrọ̀ wa wá fáwọn o, tí wọ́n wá ń tà tí wọ́n ń gbowó. Lóhun tó
tó kó kárí gbogbo wa tó gbogbo wa pín tó ṣẹ́kù ẹ ní fi owó náà tẹ́ ń gbà lọ́wọ́ àwọn amúnisìn ẹ ní fi ṣeun rere láṣẹ Èdùmàrè. ohun tó tọ́ sí gbogbo wa lórí ilẹ̀ wa ẹ̀yin tó wá ń jí kó lọ yàtọ̀ sáṣẹ táwọn amúnisìn yín ń pa ó ti dùn mọ́ yín wọ́n ti kọ́ yín iṣẹ́ ti mọṣẹ́ tán ẹ jìyìn iṣẹ́ yín f'Olódùmarè. ọ̀dàlẹ̀ níyín láwùjọ ọ̀ràn Yorùbá ẹ nífẹ̀ẹ́ ọmọnìkejì yín omi àánú ti gbẹ lójú yín ẹ̀yin oníwọ̀ra onímọ̀tara ẹni nìkan. Kódà tí a bá ń pe òmùgọ̀ ẹ yá tètè máa jẹ́ o ẹ máa tètè jẹ́ o torí kùn yín ti sọ yín dòmùgọ̀ ohun tẹ́ jẹ nìkan lẹ́mọ̀ àfi ti yín tàwọn ẹbí yín nìkan. aráàlú ìbá àmọ́ kú sójú títì kò kàn yín gbogbo ìròyìn tẹ́tí ẹ̀ ń gbọ́ gan kò túrùn kan lára yín ojú yín gbẹ fún àánú ó mà ṣe o. ṣùgbọ́n bí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan ni òtítọ́ máa bá o. àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá IYP àwa indigenous Yorùbá people a ti mọ̀ òtítọ́ báyìí o. ẹ̀yin lẹ fìyà jẹ wá tẹ́ jẹ́ àmọ̀ òtítọ́ ẹ̀yin lẹ jẹ́ kójú wa là sí òtítọ́. a sì ti gba orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá the Democratic Republic of the Yorùbá DRY a ti gba nǹkan wa padà pẹ̀lú ìrànlọ́wọ́ Olódùmarè àti màmá ìrọ̀rùn ló bá dé ìyáàfin Modupeola Onítìrí Abíọ́lá ìyá tí ò ní kú títí láé torí ìran ìyá ọmọ jèrè ìwà tí ìyàwó lẹ̀ lọ títí láé ni ìran àtẹ̀yìn ẹlẹ́tẹ̀ náà yóò máa jèrè yín lọ títí láé ni ohun tí kálukú bá ṣe ló máa gbà. Ọlọ́run ti fọjọ́ kan fi òtítọ́ lé irọ́ yín bá yègèdè ojú tì yín ọ̀ọ́bì àtọjú àtimú àti gbogbo ara wa láfijọ́ ṣe ìjọba tuntun wa tá a bẹ̀rẹ̀ yìí a ò ní jẹ́ kẹ́ ẹ da ìdọ̀tí sí àárín wa mọ́ gbogbo ìwà àbùkù ìwà ẹlẹ́tẹ̀ yín tẹ̀ ń kó bọ̀ láti ara ìlú Arírèmọ́ṣẹ́ tá a ti jáde wá ẹ dàálẹ̀ o ẹ lọ jura yín sínú odò ẹ lọ ṣètẹ̀bọmi fúnra yín ẹ ṣe ìrìbọmi kẹ́ ẹ fọ́ gbogbo ìwà àbàjẹ́ yín dànù torí ẹ sì lè wúlò tẹ́ ẹ bá yíwà padà torí àwọn ìwà àbùkù yẹn ò lè bá wa dórí ilẹ̀ wa kò sì ní bá wa gbé níbí. omi titun lóru yìí ẹja titun ló kó wọnú ẹ̀. ẹni tó bá mọ̀ pé ìwà ọ̀kánjúà ìwà ìwọra ìwà ìmọ̀tara ẹni nìkan ìwà olè tó wà lọ́wọ́ òun láti ibi tẹ́ ẹ ti ń bọ̀ tẹ́ bá ti mọ̀ pé ẹ lè dàálẹ̀ ẹ dúró sókè lọ́hùn ẹ má tẹ̀lé wa. bàbá ló tẹlẹ̀ yìí dó o Olódùmarè sì ti fọ ilẹ̀ wa mọ́ fún wa torí pé bàbá ti sọ fún wa pé ẹ̀yin ẹlẹ́tẹ̀ wọ̀nyí ẹ sún sẹ́yìn àwọn ọmọdé ni wọ́n ṣèjọba fún wa ṣé bẹ́ẹ̀ rí gbogbo àwọn orílẹ̀-èdè táwọn ọmọdé ti ń ṣèjọba bí wọ́n ṣe ń tẹ̀síwájú ẹ̀yin tẹ́jẹ̀ ẹ̀yin ti dọ̀tí ẹ sún sẹ́yìn ẹ má kérùn jà wá. àwọn ọ̀dọ́ náà tó ń bá wa bọ̀ tí ó ṣèjọba kó o rí pé ó dára ẹ lójú ni ó tó tán ó lẹ́mìí ìbẹ̀rù Ọlọ́run ó ní ẹ̀mí ìfẹ́ ọmọnìkejì rẹ nínú ó sì dára ẹ lójú ọmọ tó ń bọ̀ wá ṣe torí màmá wa ti sọ pé bẹ́ẹ̀ bá ṣe ń da ọwọ́ rú láàmú da ẹsẹ̀ yín rú torí ẹnikẹ́ni ò ní gba nǹkan kan lọ́wọ́ yín ẹ má pẹ́ mówó bọ̀ láti wá polongo fún ẹnikẹ́ni o tó o bá ti ṣìwàwù bẹ́ẹ̀ láàyò ẹ dànù. ọpẹ́ ni kí a máa dá fún Ọlọ́run tó ṣàánú fún wa tó kó wa kúrò ní oko ẹrú àwọn amúnisìn àti àwọn agbésùmọ̀mí Nàìjíríà títí láé la máa fọpẹ́ fún Ọlọ́run Olódùmarè a sì ń dúpẹ́ lọ́wọ́ ìyá wa pé ẹ ṣeun. ṣé bí ọ̀kẹ́rẹ́ gungi ìrókò ojú ọdẹ ti dá Democratic Republic of the Yorùbá ti dúró títí láéláé. màmá wa mua àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá IYP à ń dúpẹ́ fún iṣẹ́ ribiribi tí ẹ ṣe fún àwọn ọmọ aládé a ní yé dúpẹ́ ẹnu ọpẹ́ wa ò ní kan lọ́dọ̀ Olódùmarè lọ́dọ̀ ẹ̀yin ìyá wa abiyamọ tòótọ́. ojú àwọn amúnisìn ti dá ojú àwọn olórí ẹrú ti dá o tọ́ra àwọn ọmọ Democratic Republic of the Yorùbá a ti gorí ìrókò orí àpáta tí bàbá sì gbé wa kà yìí títí láéláé la wà lórí rẹ̀ tó rà á ti gbọ́n a ò sì ní gbà kí Sátánì àtẹ̀yìn ọmọ ogun rẹ̀ kẹ́ bì wá ṣubú mọ́
ọpẹ́ ni fún Ọlọ́run Olódùmarè o, ọba tó dá wa pé a mọ̀ pé Olódùmarè ò ní fi wá sílẹ̀, kò ní fi wá lé ẹ̀yin ọ̀tá lọ́wọ́ mọ́. Ire tójú wa sì rí yìí àjẹmọ́nú ló máa jẹ́ fún gbogbo àtọmọdé àtàgbà wa tá a kù lórí ilẹ̀ wa. Màmá wa ẹ ṣé a dúpẹ́ o, ẹ ó pẹ́ bí mọ́pẹ́ ṣe pẹ́ fún wa o, ojú yín ò sì ní ríbi, ipá ọ̀tá ò ní ka yín o, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ọjọ́ ti pẹ́ tí ìran Yorùbá ti ń jìyà nípasẹ̀ àwọn tí wọ́n pera wọn ní aṣíwájú tàbí àwọn tí a tún lè pè ní adarí ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n Olódùmarè wá sọ wípé ní déédéé ìgbà yìí àti ní déédéé àsìkò yìí ní kí a padà sí orísun wa kí a sì kúrò nínú ìyà àti òṣì. Ìdí nìyí tó fi gbé màmá wa ìyáàfin Mrsmudupeonitirimkoabiola dìde, ó sì fún wọn ní àlàkalẹ̀ ètò ìṣèjọba tí yóò mú ìdẹ̀rùn bá gbogbo ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá, Indigenous Yoruba People (IYP) ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yoruba (DRY). Ní kété tí àwọn adelé wa bá ti wọlé sí oríkò ilé-iṣẹ́ ìjọba wa láti máa tẹ̀síwájú nínú iṣẹ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ láti ọjọ́ 12 oṣù Igbe 2024. Ètò ìgbé ayé ìrọ̀rùn ti wà lọ́kan-ò-jọ̀kan fún tèwe-tàgbà ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yoruba (DRY). Gbogbo àwọn ọ̀dọ́ wa ni yóò ní iṣẹ́ tó dára. Bẹ́ẹ̀ sì ni ẹnì kọ̀ọ̀kan tí ọjọ́ orí rẹ̀ bẹ̀rẹ̀ láti ọdún 21 yóò ní ẹ̀tọ́ sí ilẹ̀ lọ́fẹ̀ẹ́. Ìjọba DRY yóò sì tún ṣe àtìlẹ́yìn fún wọn láti kọ́ ilé náà. Ṣùgbọ́n ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá, Indigenous Yoruba People (IYP) nìkan ni. Gbogbo wa ni a ní ẹ̀tọ́ sí oúnjẹ tó dára lásìkò, ìwòsàn ọ̀fẹ́, àyíká tó dùn wò, ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò sí IYP tí yóò tún ṣe ẹrú mọ́, àfi àwọn tí ìdílé wọn bá ti dalẹ̀ ọmọ Yorùbá nìkan. Nítorí náà, ẹ jẹ́ kí a fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn adelé wa, kí a sì yàgò fún ohunkóhun tó lè mú ìfàsẹ́yìn bá orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yoruba (DRY). Tí a bá ń sọ̀rọ̀ nípa ìgbé ayé ìrọ̀rùn, ọ̀pọ̀lọpọ̀ ni kò ní ìmọ̀ nípa ohun tó ń jẹ́ ìgbé ayé ìrọ̀rùn. Ìdí ni pé inú oko ẹrú ni a bí wọn sí, tí ìdílé wọn kò tilẹ̀ tún wá jẹ́ ti olówó. Nítorí náà, ìyà àti òṣì ni oúnjẹ tí wọ́n jẹ dàgbà. Irúfẹ́ wọn ni wọ́n á ju búrẹ́dì sílẹ̀ fún, tí wọ́n á tún máa dúpẹ́ lọ́wọ́ ẹni tó jù ú sílẹ̀ fún àwọn. Ọ̀pọ̀lọpọ̀ irúfẹ́ yìí ni ó ti wà ní ilẹ̀ Yorùbá. Wọ́n tilẹ̀ rò pé Ọlọ́run ló dá àwọn ní òtòṣì, àti pé ìpín tiwọn nínú ayé yìí nìyẹn. Bí ìgbà tí ó bá jẹ́ pé ń ṣe ni ó ní èrè àrà ọ̀tọ̀ kan tí wọ́n máa rí gbà tí wọ́n bá ti kú, torí pé wọ́n ti jẹ́ òtòṣì nínú ayé. Irúfẹ́ wọn ni wọ́n ti kó ìpayà sí ọrùn wọn. Ìdí nìyẹn tí wọ́n fi ń rí àwọn amúnisìn gẹ́gẹ́ bí Ọlọ́run. Wọ́n gbà pé ẹlẹ́dàá ló fi àwọn wọ̀nyí ṣe Ọlọ́run fún àwọn. Wọ́n sì ti gbà pé ohunkóhun tí àwọn ẹni ìkà bá ti ṣe fún àwọn, Ọlọ́run ló fún wọn ṣe, tí èyí kò sì rí bẹ́ẹ̀ rárá. Irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ á fẹ́rẹ̀ẹ́ dákú nígbà tí wọ́n bá rí ògo, ọlá, iyì àti ìgbé ayé ìrọ̀rùn tí ó wà fún ọmọ ìbílẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Nítorí náà, ẹ jẹ́ kí gbogbo wa ó di elérò tuntun. Kí a mọ̀ pé ìgbé ayé tí ó ní ìrọ̀rùn lọ́tùn-ún lósì, níwájú àti lẹ́yìn, lókè nísàlẹ̀, kì í ṣe ìgbé ayé tí kò lè jẹ́ tiwa tàbí tí kò tilẹ̀ ṣeé ṣe rárá. Ọmọ Yorùbá gbogbo, ẹ̀dá ọwọ́ Olódùmarè ni ó ní ẹ̀tọ́ àtọ̀runwá sí ìgbé ayé ìrọ̀rùn tí ó ga ju ohunkóhun tí a ti rí lọ tẹ́lẹ̀. Nítorí náà, ẹ jẹ́ kí ìrònú wa kí ó wà ní ìbámu pẹ̀lú ìrọ̀rùn, àlàáfíà àti ohun gbogbo tí ó ní í ṣe pẹ̀lú ayọ̀ àti ìdùnnú ní ìṣẹ́jú dé ìṣẹ́jú. Aládé ìran ni wá o. Kí a jẹ́ kí èyí wà nínú ẹ̀jẹ̀ wa àti ní ọpọlọ wa.
kí ó má bàa di pé nígbà tí ẹlòmíràn bá bẹ̀rẹ̀ sí rí ìgbé ayé ìrọ̀rùn orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá kí ó má ṣe rò pé bóyá òun ti jáde kúrò láyé lọ sí ibòmíràn ni. Ìyà tí a ti jẹ gẹ́gẹ́ bí ìran ti tó. Àkókò ìrọ̀rùn títí láé ni a ti wá dé báyìí, tí yóò sì wà láti àrọ́mọdọ́mọ. Bẹ́ẹ̀ ni, a máa ṣe iṣẹ́ tọ̀ ọ́ ni, ṣùgbọ́n a ní ìdánilójú pé iṣẹ́ tí à ń ṣe èrè púpọ̀ yanturu ló ń ti ibẹ̀ jáde. A ò ní aṣíwájú wèrè mọ́ tí a ò bá ti fi àyè gba irú àwọn bẹ́ẹ̀ ní ìjọba wa. Ẹnikẹ́ni kò lè fi ìyàkíyà kankan jẹ wá mọ́, torí kò sí ọ̀gá tí a máa ṣe ẹrú kankan lábẹ́ rẹ̀. Aṣojú wa ni àwọn tí a fi sí ipò jẹ́, àwa gan-an ni ìjọba. Ọlọ́run kò ní jẹ́ kí a gba àbọ̀dè fúnra wa. Pípadà sí orísun wa èyí tí a ti padà yìí, òun ni kọ́kọ́rọ́ ìgbé ayé ìrọ̀rùn yìí. Kò sí ẹni tí ó ń sọ èdè Yorùbá lẹ́nu tí yóò tún fi ìyà jẹ ẹlòmíràn tí ó ń sọ èdè Yorùbá lẹ́nu lójú ọmọ Yorùbá. Kò ní ṣẹlẹ̀. Gbogbo alábọ̀dé fún ọmọ Yorùbá tí wọn ò fẹ́ kí ọmọ Yorùbá gbé ìgbé ayé ìrọ̀rùn ni ìyà máa jẹ. Torí òfin ilẹ̀ Yorùbá DRY máa dáàbò bo ìgbé ayé ìrọ̀rùn fún ọmọ Yorùbá. Gbogbo ẹni tó bá sì lòdì sí ìgbé ayé ìrọ̀rùn fún ọmọ Yorùbá ni yóò wà ní ipò ọ̀dàlẹ̀, akónilẹ́rú. Ìyà tí ó tọ́ yóò sì jẹ irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Ìyá wa ìyáàfin Modupeonitirimkoabiola jẹ́ ẹni tí Olódùmarè gbé dìde fún ìgbà yìí, fún àsìkò yìí àti fún iṣẹ́ àkànṣe yìí. Ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ irúfẹ́ ẹ̀dá tí màmá wa yìí jẹ́. Ẹni tí Ọlọ́run fúnra rẹ̀ pèsè wọn sílẹ̀ ni fún iṣẹ́ yìí. Ẹni tí kò dàgbà nínú ìyà, nítorí náà wọn ò ní ìrònú pé kí ìyà kí ó jẹ ẹnikẹ́ni. Irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ṣe ọ̀wọ́n ní àgbáyé. Ẹni tí Olódùmarè jogún nǹkan fún, síbẹ̀ tí nǹkan kan kò gba ààyè Ọlọ́run nínú ọkàn wọn. Àkàndá ọmọ Yorùbá tí Èdùmàrè gbé dìde fún ìdáǹdè àti òmìnira Yorùbá títí ayé. Àwọn ni ó sọ pé pẹ̀lú àlàkalẹ̀ tí Olódùmarè gbé fún ìran Yorùbá yìí, ìgbé ayé ìrọ̀rùn ni fún ọmọ Yorùbá títí láé. Àlàkalẹ̀ yìí ní oríṣiríṣi ohun tí ó fini lọ́kàn balẹ̀ pé kò sí àyè fún rádaràda mọ́ ní ìgbé ayé ọmọ Yorùbá ní ọ̀nàkọnà. Díẹ̀ báyìí ló kù ọmọ Yorùbá. Tí ìjọba adélé wa bá ti wọnú oríkò ilé-iṣẹ́ ìjọba wa báyìí ló bá tán. Ọ̀rọ̀ pé ẹnìkan ni kò ní iṣẹ́ ó dópin. Wípé ẹnìkan ni kò rí ilé tó dára gbé máa di ohun àtijọ́. Oúnjẹ ọ̀rẹ́ àwọ̀ máa di alábàágbé pẹ̀lú ọmọ Yorùbá. Ṣé a ti ń ronú bí abiyamọ ṣe máa ní ìbímọ láìsí pé ilé ìwòsàn ń ṣẹ̀rùbani látàrí owó? Ìrọ̀rùn ti dé. Agbègbè wa máa di èyí tí ó ń wúni lórí fún ìdùnnú àti èrò rere pẹ̀lú àṣeyọrí. Ká má tilẹ̀ sọ ti ètò ẹ̀kọ́ ti DRY tí ó jẹ́ ti aláṣeyọrí tí ó sì wà ní ìbámu pẹ̀lú àṣà, ìṣe, ọgbọ́n àti ìmọ̀ ìjìnlẹ̀ ìṣẹ̀dá wa. Ọmọ Yorùbá ti kúrò ní ẹni tí yóò máa wojú ẹlòmíì kí ó tó rí ayé wa. Ìbá kí a ṣáà gbárùkù ti ìjọba adélé wa ni, àti kí a pinnu pé láyé a ò ní yẹsẹ̀ kúrò ní ọ̀nà ìṣerere yìí. Orí yín ti burú o, Nàìjíríà. Orí yín ti burú. A gbọ́ wípé nínú ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin yín ní Àbújá pé ẹ̀ ń pète-pèrò láti ṣe ìgbésẹ̀ kan ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yorùbá, DRY, èyí tí ó ti kúrò nínú Nàìjíríà láti 20 oṣù Bélú 2022, tí a sì ti bẹ̀rẹ̀ ìṣèjọba ara ẹni tiwa ní ọjọ́ 12 oṣù Igbe 2024, tí a gba agbára ìṣèjọba ara ẹni tiwa, tí a sì ti gbé olórí ìjọba adélé wa wọlé, bàbá wa Mobọ́lájí Ọláwálé Akínọlá Ọmọkọrẹ. A wá gbọ́ nísìnyí pé ẹ̀ ń gbé ìgbésẹ̀ kan ní orílẹ̀-èdè DRY tí a ti gba agbára ìṣèjọba ara ẹni wa ní ọjọ́ tí à ń wí yìí.
ẹ ní ẹ fẹ́ pín ibi tí ẹ pè ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ẹ fẹ́ pín sí méjì, ẹ fẹ́ fi apá kan ṣe ìpínlẹ̀ Ìbàdàn, apá kan ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́. Orí yín ò dáa ni o, kò dẹ̀ pé rárá, nítorí pé ẹ mọ̀, gbogbo àgbáyé sì ti mọ̀ wípé ní 20 oṣù Bélú 2022 ní ilẹ̀ Yorùbá Democratic Republic of the Yorùbá tí ó ti jáde kúrò nínú Nàìjíríà. Ẹ sì mọ̀ wípé ní ọjọ́ 12 oṣù Igbe ọdún tí a wà yìí 2024 ni a ti bẹ̀rẹ̀ ìṣèjọba ara ẹni tiwa, tí a ti gba agbára ìṣèjọba ara ẹni tiwa, tí a ti gbé olórí adelé wa wọlé, tí ìjọba wa sì ti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n tí ẹ̀ ń jẹ gàba, ìwọ Ṣèyí Mákindé ní aṣojú Nàìjíríà tó ń jẹ gàba sórí ilẹ̀ wa Democratic Republic of the Yorùbá. Ẹ̀yin ilé ìgbìmọ̀ aṣojúṣòfin Nàìjíríà nísìnyí ẹ wá ń gbé ìgbésẹ̀ láti pín ibi tí ẹ pè ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ṣùgbọ́n tí ó jẹ́ pé ní orílẹ̀-èdè DRY Democratic Republic of the Yorùbá, ìpínlẹ̀ Ìbàdàn ni à ń pè. Ẹ wá fẹ́ pín nísìnyí, ẹ ní ẹ fẹ́ fi ìlú Ọ̀yọ́ ṣe olú ìlú fún ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ wá pe apá kan ní ìpínlẹ̀ Ìbàdàn pẹ̀lú Ìbàdàn gẹ́gẹ́ bí olú ìlú. Ẹ ti ṣe wèrè gidi ń ṣe yín. Ṣé torí pé ẹ ti gbọ́ pé ìyáàfin Mọ́dúpẹ́-Onítìrí-Abíọ́lá, màmá wa tí Olódùmarè rán fún ìgbàlà wa ọmọ Yorùbá, torí tí ẹ ti gbọ́ pé a sọ wípé a ò pe èyí tí ẹ ń pè ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ́, pé ìpínlẹ̀ Ìbàdàn ni a máa pè, òun lẹ ṣe wá gba ọ̀nà yìí yọ. Ẹ ò rí ṣe o, ẹ ò dẹ̀ ronú dáradára, ẹ ríro dáradára rárá. Ṣé nǹkan tí ìyáàfin Mọ́dúpẹ́-Onítìrí-Abíọ́lá bá ti ṣe ni ẹ̀yin gbọ́dọ̀ máa ṣe ni? Ṣé nǹkan tí DRY Democratic Republic of the Yorùbá bá ti ṣe lẹ́yìn gbọ́dọ̀ máa ṣe ni? Ẹ jẹ́ kí n sọ fún yín o, àti Nàìjíríà àti ilé ìgbìmọ̀ aṣojúṣòfin wọn lọ́hùn-ún ní Àbújá, àti Ṣèyí Mákindé tí ó ń ṣojú fún agbésùnmọ̀mí Nàìjíríà ní ìpínlẹ̀ Ìbàdàn, ní ìlú Ìbàdàn. Ẹ jẹ́ kí n sọ fún yín, òfin àgbáyé ni ẹ̀ ń ṣẹ̀ sí. Ṣé ẹ rò pé èyí tẹ́ ṣe níjọ́sí tẹ́ lọ kọlu àwọn ọmọ ológun wa ní Ìbàdàn ni ìyẹn sì wà ńlẹ̀ tí ó jẹ́ ọ̀ràn sí yín lọ́rùn? Ẹ tún wá ń dá ọ̀ràn mìíràn nísìnyí. Ẹ la etí yín kẹ́ gbọ́ dáadáa. Ìwọ ọmọ Lámídì Adéyẹmí tí ó jẹ́ pé ìwọ ló ṣe agbátẹrù gbígbé òfin náà sílẹ̀ ní ilé aṣojúṣòfin yín lọ́hùn-ún l'Àbújá. Gbogbo yín ẹ máa gbọ́, kò sí Democratic Republic of the Yorùbá lára Nàìjíríà mọ́. Ẹ má ṣe nǹkan tó máa gbé yín sí ẹ̀wọ̀n ayérayé. Ẹ má ṣe nǹkan tí ẹ máa fi wọ iná láyé ń bí. Ẹ má ṣe nǹkan tí ìrandíran ìdílé yín ni o, àrọ́mọdọ́mọ yín tí ó máa fi sọ wípé irú bàbá àbí bàbá wo ni àwọn ní, tí ẹ fi gbé irú ìgbésẹ̀ yìí. Ẹ kúrò lórí ọ̀rọ̀ Yorùbá, ẹ kúrò lórí ọ̀rọ̀ Democratic Republic of the Yorùbá. Gbogbo yín tẹ́ wà níbẹ̀, abẹnugan ilé aṣojúṣòfin yín ni o, gbogbo yín pátápátá ní Nàìjíríà lọ́hùn-ún tí ẹ ń gbé ìgbésẹ̀ yìí. Ẹ la etí yín kí ẹ gbọ́ dáadáa, ẹ la etí yín kí ẹ gbọ́ dáadáa, ẹ la etí yín kí ẹ gbọ́ dáadáa. Ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ìbàdàn ti DRY, èyí tí ẹ̀yin ń pè ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí kìí ṣe ilẹ̀ yín, kò sí lára Nàìjíríà mọ́. Ẹ kúrò níbẹ̀. Ìwọ Adéyẹmí, ọmọ Lámídì Adéyẹmí tó kú, tí ó ṣe agbátẹrù iṣẹ́ yìí, tiẹ̀ ti bá ẹ, torí pé ọ̀daràn ló jẹ́ lábẹ́ òfin Democratic Republic of the Yorùbá. Gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá, a fẹ́ kí ojú yín là sí nǹkan tí ó ń ṣẹlẹ̀ báyìí. Ẹ sọ fún gbogbo àwọn ènìyàn wa ní àrọ́wọ́tó yín, gbogbo ẹni tí ẹ bá rè rí sọ fún, kí ẹnikẹ́ni ó má ṣe kórapọ̀ pẹ̀lú Nàìjíríà.
wípé àwọn ń dá ìpínlẹ̀ Ìbàdàn kan sílẹ̀ torí pé kò sí nǹkan tí ó kan Nàìjíríà mọ́ ní ọ̀rọ̀ Yorùbá. Orílẹ̀-èdè Yorùbá tó jẹ́ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yorùbá, ó ti wà ní ìkàlẹ̀, ó ti dá dúró kúrò lára Nàìjíríà. Ẹ má ṣe ṣe nǹkan tí ó máa kó yín sí wàhálà o. Ẹ má ṣe ṣe nǹkan tó máa kó yín sí ìjọ̀gbọ̀n o. Ẹ má ṣe ṣe nǹkan tí ẹ máa lọ ẹ̀wọ̀n sí o. Ẹ̀gùn àgbáyé pàápàá. Ẹ má ṣe ṣe nǹkan tí ó jẹ́ pé ojú àrọ́mọdọ́mọ yín á já tó bá yá o. Kò sí nǹkan tó kan Nàìjíríà. Nàìjíríà ń tàgẹ̀rẹ̀ ni o. Kò sí nǹkan tó kan Nàìjíríà ní orílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí àti títí ayé. Ẹ gbọ́ kí ẹ tún gbọ́ dáadáa. Kẹ́nikẹ́ni ó má sọ wípé àwọn ń ṣe àjọyọ̀ kan wípé wọ́n fẹ́ dá ìpínlẹ̀ Ìbàdàn sílẹ̀. Kò sí nǹkan tó kan Nàìjíríà mọ́ ní ilẹ̀ Yorùbá. Ibi tí Nàìjíríà ń pè ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀, òun ni ó ń jẹ́ ìpínlẹ̀ Ìbàdàn báyìí ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yorùbá, DRY. Kí Nàìjíríà gbọ́ èyí kan kúrò lórí ilẹ̀ wa. Àkójọpọ̀ amúnisìn Gẹ̀ẹ́sì ní Nàìjíríà, a dẹ̀ ti kúrò lára Nàìjíríà. Nàìjíríà, ẹ ṣọ́ra yín. Ẹ mú ọwọ́ yín kúrò lára ilẹ̀ Yorùbá. Ẹ mú ọwọ́ yín kúrò lára orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yorùbá. Nítorí náà, gbogbo ọmọ Yorùbá, ẹ má ṣe sọ wípé ẹ ń dunnú pé wọ́n fẹ́ fún yín ní ìpínlẹ̀ kan, ìkan ìpínlẹ̀ Ọ̀yọ́, ìkan ìpínlẹ̀ Ìbàdàn. Rárá, ohun tí àwọn ń pè ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìpínlẹ̀ Ìbàdàn ní Democratic Republic of the Yorùbá. A dẹ̀ máa lé wọn, Olódùmarè fúnra rẹ̀ máa ṣí wọn nídìí kúrò níbi tí wọ́n jókòó sí ní oríkò ilé-iṣẹ́ ìjọba wa ní Ìbàdàn àti káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. A ti ní ìjọba tiwa, ìjọba adélé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Olórí ìjọba adélé wa ni bàbá wa Mobọ́lájí Ọláwálé Akínọlá Ọmọkọrẹ. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá lọ sí ìpàdé àjọ àgbáyé ní àìpẹ́ yìí tí a lọ ṣe àjọyọ̀ wípé a jẹ́ orílẹ̀-èdè tuntun. Nàìjíríà ń purọ́ tàn yín ni o. Kò sí nǹkan tí ó yẹ kí ó ṣe orí Nàìjíríà kí wọ́n tún máa sọ pé àwọn fẹ́ dá ìpínlẹ̀ kan sí ilẹ̀ Yorùbá, torí ilẹ̀ Yorùbá kò sí lára Nàìjíríà mọ́. Ní kété tí Olódùmarè bá ti ṣí wọn nídìí kúrò lórí ibi tí wọ́n wà ní ilé iṣẹ́ ìjọba wa gbogbo, tí ìjọba adélé DRY bá ti wọlé, a ti ní ètò bí a ṣe máa ṣe orílẹ̀-èdè wa. Gbogbo ìpínlẹ̀ tí ó bá sì máa wà lẹ́yìn àwọn tó wà nísìnyí, àwa ara wa la máa ṣe ìyẹn. Àwọn ìpínlẹ̀ tó wà nísìnyí ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ní ìpínlẹ̀ Ìbàdàn, èyí tí wọ́n ń pè ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀. A tún ní ìpínlẹ̀ Oǹdó, ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ògùn. Bẹ́ẹ̀ náà ni a ní ìpínlẹ̀ ìṣèjọba Ọ̀yọ́, èyí tí ó jẹ́ èyí tí Nàìjíríà ń pè ní Kwara àti apá kan Kogi. Bẹ́ẹ̀ ni a ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Tí ìjọba adélé wa bá ti wọ oríkò ilé-iṣẹ́ ìjọba, gbogbo ètò bí orílẹ̀-èdè wa ṣe máa rí ni a máa ṣe. Ìpínlẹ̀ tí a bá tún máa ní sí àárín ara wa nìyẹn. Ẹ má ṣe gba ọ̀rọ̀ kọ́rọ̀ láti ọ̀dọ̀ Nàìjíríà. Kò sí nǹkan tó jẹ́ pé Nàìjíríà tún fẹ́ ṣe pípínyà kan lórí ilẹ̀ Yorùbá. Wọ́n fẹ́ pè kan nípínlẹ̀ Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilẹ̀ Yorùbá kò sí lára Nàìjíríà mọ́. Nàìjíríà, ẹ ṣọ́ ara yín ní gidi. Tí ìbá ṣe bẹ́ẹ̀, ọ̀ràn tó máa bá yín, ẹ ti rọ́ràn tẹ́lẹ̀ o, ọ̀ràn yẹn á túbọ̀ ga sí. Kí oníkálukú ó so ewé agbéjẹ́ mọ́wọ́ o. Nàìjíríà, kò sí nǹkan tẹ́ rí ṣe sí, a ti lọ. Ẹ lè dì wá mú mọ́. Gbogbo ohun tí ẹ̀ ń pète yẹn, ọ̀ràn ló máa kó bá yín, ọ̀ràn. Ṣé wọ́n sọ pé ohun tí màmá wa Mrsmudupeonitirimkoabiola ìyáàfin tí wọ́n bá ti ṣe ni ẹ gbọ́dọ̀ máa ṣe ni? Ẹ tó bẹ́ẹ̀.
wọ́n ti là wá lójú, ojú wa ti là. Kì í dẹ̀ ṣe àwa nìkan náà, gbogbo aláwọ̀ dúdú ni Olódùmarè lo ìyáàfin Modúpẹ́ Onítìrí-Abíọ́lá láti là lójú. Nàìjíríà, dúró bẹ́ẹ̀, dá padà. Ẹ má ṣe tún tẹ̀síwájú nínú nǹkan tẹ́ ń ṣe yẹn. Ẹ dúró ná, ṣé ẹ ní agbẹjọ́rò láàrin yín ni? Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín dẹ̀ máa ń pera wọn lágbẹjọ́rò. Ṣé kò wá sí agbẹjọ́rò torí ẹ̀ pé láàrin yín? Tí ò bá dẹ̀ sí láàrin yín, ẹ mọ ibi tí ẹ ti lè pe agbẹjọ́rò kó sọ ìtumọ̀ ẹ̀sùn àti ẹ̀ṣẹ̀ ọ̀ràn tí ẹ̀ ń dá pẹ̀lú gbogbo bí ẹ ṣe ń tàgẹ̀rẹ̀ sí ilẹ̀ Democratic Republic of the Yorùbá yìí. Ṣé kò sí ẹnì kankan tí orí ẹ̀ pé tó mọ̀ nípa òfin láàrin yín àbí tí ẹ lè pè tá a sọ fún yín pé ẹ ní àṣẹ kankan láti tàgẹ̀rẹ̀ sí ilẹ̀ orílẹ̀-èdè àṣejọba ara ẹni tó jẹ́ pé wọ́n ti ní ìjọba tiwọn? Bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀yin gómìnà tẹ́ pera yín ní gómìnà ni o, tó jẹ́ ti Nàìjíríà ni yín, tẹ́ jẹ gàba sí ilẹ̀ Democratic Republic of the Yorùbá. Ṣé kò sí amòfin kankan tó lè sọ fún yín? Ṣé kò sí àwọn tí ẹ pè ní ọ̀mọ̀wé, àwọn tí ẹ pè ní elite yín tó lè ṣe àlàyé irúfẹ́ ọ̀ràn tí ẹ̀ ń dá fún yín ni? Ẹ ṣọ́ra o. Kéré o, bóyá o, ìròyìn láti amóhùnmáwòrán orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Kéré o. A ò rí jù báyìí lọ lónìí. Kí a tó máa lọ, kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Àwọn amúnisìn pẹ̀lú ìwà burúkú. Ohun tí a gbé yẹ̀wò lónìí lábẹ́ àkórí àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ni ìgbé ayé ìrọ̀rùn. Ẹ kú kalẹ̀.